Ẹ kú dédé àsìkò yìí, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa lórí ìkànnì Speechbox Tẹ̀lé. Sinimá tuntun tá a ní láti lọ wò òun ni sinimá tá a pàkọ́lé rẹ̀ ní April 22nd tí àwọn òṣèré ńláńlá sì kópa nínú rẹ̀. Àwọn òṣèré bíi Ọdúnladé Adékọ́lá, Ẹniọlá Àjàó, Yọ̀ṣírì, Túndé Adéríyànyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá yìí la ti rí arábìnrin kan tí ó ń sá àsálà fún ẹ̀mí rẹ̀ nínú igbó, nígbà tí a rí arákùnrin kan tí ó ń lépa ẹ̀mí ẹ̀ pẹ̀lú ìbọn. A rí wípé arákùnrin yìí ti kọ́kọ́ ń fi mọ́tò rẹ̀ tẹ̀lé lẹ́yìn títí tí arábìnrin yìí fi wọ inú igbó. Ní kété tí arábìnrin yìí rí abẹ́ igi kan tó ṣe é sá pamọ́ sí nínú igbó yìí ló bá ṣe bẹ́ẹ̀ sá pamọ́, ṣùgbọ́n arákùnrin tó ń lépa ẹ̀mí ẹ̀ kò fi í lọ́rùn sílẹ̀. Ó ń wà nínú igbó yìí tí ó sì fẹ́ nǹkan funfun kan sínú atẹ́gùn láti lè jẹ́ kí ó mọ ibi tí arábìnrin yìí wà, tí ó sì padà fi ojú kàn án. Ṣùgbọ́n arábìnrin yìí ń bẹ̀bẹ̀ wípé kí ó má ṣe ikú pa òun àti wípé kí ni pàápàá nǹkan tí òun ṣe. Ṣùgbọ́n arákùnrin yìí kò sọ̀rọ̀ tó sì fi bẹ́ẹ̀ yìnbọn pa arábìnrin náà. Ṣùgbọ́n ṣá, àlá lásán ni arábìnrin yìí ń lá. Nígbà tí ó sì tají láti ojú àlá yìí, ó gbàdúrà ní kíkankíkan tí ó sì sọ fún màmá rẹ̀ irú àlá tí òun lá. Màmá rẹ̀ ní ṣé ó dá ojú ẹni náà mọ̀ àti wípé ṣé nǹkan kan pa wọ́n pọ̀ ni. Ó ní rárá, òun kò rí ojú ọkùnrin náà rí. Màmá rẹ̀ ní àwọn yóò tọ̀ pásítọ̀ aládùúrà lọ láti lè fi àdúrà jagun lórí ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n ọmọ rẹ̀ wí fún un wípé eléyìí kò ní ìtumọ̀ nítorí òun ti gba àdúrà ní tòun. Ṣùgbọ́n màmá rẹ̀ ní dandan àwọn tún gbọ́dọ̀ gba àdúrà. Ṣùgbọ́n ní kété tí wọ́n dé ọ̀dọ̀ pásítọ̀ aládùúrà, a rí wípé arákùnrin tó ń lé nínú igbó tó sì fìbọn pa arákùnrin yìí, tàbí ká ní ènìyàn tó jọ náà ni pásítọ̀ yìí. Ṣùgbọ́n ṣé arábìnrin tí wọ́n yìnbọn pa lójú àlá yìí dá a mọ̀ àbí kò dá pásítọ̀ yìí mọ̀? Kí ló ṣẹlẹ̀ láàárín yìí àti pàápàá nǹkan tí sinimá yìí kó sínú? Ẹ ní láti wo sinimá yìí. April 22nd làkọ́lé rẹ̀. Ẹ ṣé.